Oni al-qaribu alladhi wara'a qurbuhu khubatha. Ó lẹ́ni àkọ́kọ́ tọ̀yìnbù kíákíá mi ní time. Ó lẹ́ni àkọ́kọ́ tí mo hate tí mo kórìíra rẹ̀ láyé. Òun náà lẹ́ni tó súnmọ́ mi pẹ́kípẹ́kí tájọ́ ń jẹ tájọ́ mu tó sì já sí pé òun náà tó lálágbàkó mi lẹ́yìn. Gbogbo àgbákò tẹ bá rí tẹ́ máa ń kan òun ò rí láti ibì kankan lọ́dọ̀ ẹ̀ ni ó súnmọ́ mi òun náà ní tẹ́ ń wá. Kúrí bí wàhálà kí n. Ó lákọ̀ọ́kọ́ nù. Fi ṣẹ̀dá ìdíyẹ ìdàbí. Ìwọ náà máa mọ̀ yìí tọ́ wà ń bẹ̀ bí n ti ń sọ̀rọ̀ yìí tó lókùnkùn ní kùnkùn nínú mọ̀mọ́ nù ẹ̀. Afẹ́láhù ìjà. Ó lẹ́lẹ́kejì tí ó kórìíra rẹ̀ láyé as-sadiqu alladhi wara'a kalamuhu hasad. Kúrí bí wàhálà kí n. Òun lẹ́ni tí ń pèrè ní pàdí mi tó ń pèrè lọ́rẹ́ mi tó já sí wípé yóò sojú tó dáa yóò sojú òyìnyìn fún mi lójú mi àmọ́ tó bá dẹ́yìn mi òun náà ló ń gàn mí ló ń ṣe kéta mi. Kúrí bí wàhálà kí n. Ó di mélòó? Fi ṣẹ̀dá ìdíyẹ. Ọláyídé Bákàrè. Mẹ́rẹ̀ẹ̀rin tí mo fẹ́ kà yẹn ò sínú ẹ̀. Kúrí bí wàhálà kí n. Torí ẹni tí ọba sínú rẹ̀ náà ní serú èyí tó ṣe fẹ́ nìkejì ẹ̀. Kúrí bí wàhálà kí n. Ó ní ìkẹta àdékíndádó mi méjì rẹ̀. Fi ṣẹ̀dá ìdíyẹ ìdàbí. Ó ní alhabibu alladhi wara'a hubbuhu khiyana. Ẹni tí mo pè ní olólùfẹ́ mi kò rí kó sùn mi. Ó ní yóò ṣe bí olólùfẹ́ lójú mi àmọ́ tó bá dẹ́yìn mi lọ́ tí wọ́n bá ro kàn gíga tí wọ́n rò mí òun náà ní kọ̀ọ̀kan bàjẹ́ ń bẹ̀. Òun ní akànbá ṣe lásán ni ẹ má jà ronú gíga pẹ̀lú ẹ̀. Kò rí bẹ́ẹ̀ fún Láìdé Bákàrè. Ọyọ̀ kan tó kù ó ní ẹlẹ́kẹ̀ẹ́rin òun lẹ́ni tó ṣe pé ìmọ̀ ní sìn láti bá yín ṣe. Gbogbo ẹni tó bá já sí wípé torí rísìn ní fi ń bá yàn ṣe láyé ó ń tọ̀hún èso lórí ìrìjálẹ̀. Torí pé rísìn tí fi ń bá ẹsẹ̀ ìjọ tí ọba ti sí rísìn yẹn ń bẹ̀ mọ́ ó jápa nìyẹn. Ẹ wá dúró gbogbo ìtajòkótì lónìí ntì torí kínú èèyàn kan ó lè dùn ntì torí kínú èèyàn kan ó lè yọ káyé rẹ̀ lè nítumọ̀ lọ́jọ́ tí wọ́n bí àwa awádìí rẹ̀ lọ awádìí rẹ̀ bọ̀ àdìpé kò sẹ́ni tí ń bẹ́ẹ̀ bí ìdùnnú náà Láìdé Bákàrè. Àṣé wọ́n ló kú oríire lónìí. Gbogbo ntọ́ bá ń ṣe òun ṣera ẹni nítorí ijọ́ tí ṣera ẹ padà ṣèkà fún rẹ̀. Gbogbo tó bá mọ̀ èèyàn la pátá sọ gbogbo tó bá ti mú ẹ láàyè tó bá padà yá ó padà fi tó mú ẹ láàyè fi ṣera ẹ. Bó jẹ́ rere ló mú ẹ lá kó o máa ṣe ó padà fi rere yẹn ṣera ẹ. Bó jẹ́ aburú ló mú ẹ lá ó padà fa aburú yẹn ṣera ẹ. Báríkà rẹ̀. Celebrant. Òun náà tó wá múra tán lónìí. Ọrùn nìkan ni mo rò pé wọ́n máa ń gbé pàǹpà sí àṣẹ pàǹpà náà wọ́n tún máa ń jù ṣe títẹ̀. Àbí pàǹpà kọ́ ẹ̀. Pàǹpà etí náà ti wà. Àbí bẹ́ẹ̀ kọ́ ni. Èmi lè máa ń sọ fáwọn èèyàn mo ní ayé tá ń lò yìí ti kéré nítorí bá máa kọ́ máa ṣe tí ó máa jẹ́ dòdò fún ẹni ó máa ṣe má jẹ́ kẹ́nìkan máa sọ pé kí wá ní ṣe kí wá ní ṣe wèrè ń ṣe é ni. Ó jẹ́ kó ṣe Snapchat kí wọ́n máa wó ẹnu láì. Ọba ipò nínú ẹ̀ ó máa fi dùn tẹ̀ra máa ṣe kó o sì ní Ọlọ́run pẹ̀lú ẹ̀ ló fi lò ó pẹ́. Tóyọ̀sí
ṣé kò wá tóyọ̀ sí ìsìn ó tóyọ̀ sí àbí òtóyọ̀ ó tún wá dàbí pa fẹ́ ṣe ìyàwó tóyọ̀ sí àti ọkọ lónìí bẹ́ẹ̀ ni àríwẹ̀ ẹ̀kọ́ láìlà ẹ̀yìn wà lónìí wá ẹ̀yin orí iṣẹ́ wa mẹ́yìn máa fún yín lówó tẹ bábá ń lùkì ní èsì láyé òní ìdùn púpọ̀ sórí bó ti múnú ẹ̀dùn yẹn ọba mi ó dùn ẹ́ nínú gbogbo ẹni tí bá dùn ní nínú òun náà máa pàdé ìdùnnú Ọlọ́run tó bá ń bá yẹn nínú jẹ́ tó ń ṣe jàǹbá fáwọn èèyàn ó padà pàdé òfò àtàgbákò